wá dé tí kò kí ni. wọ́n ní ẹ̀ máa dá wa lóhùn ṣé àwọn àbí iṣẹ́ tá a ṣe kó tó tí kò sí lọ́pọ̀lọ́ nìyẹn. ẹ máa rí ẹ̀kọ́ bá yín sọ ẹ́ kọ́tẹ́ ṣe o make sense rubbish. Yes, rubbish. Are you okay? dáàgẹ̀ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. From the stable of Voice Couple Productions sinimá ìka alágàjù. Ìwàlẹ́wà làkọlé rẹ̀. Ìwàlẹ́wà ọmọ ènìyàn. Ìwàlẹ́wà làkọlé rẹ̀. Bẹ̀rẹ̀ ni tí oníwà ẹ fi wọ́n wégi oko. Ìwàlẹ́wà làkọlé rẹ̀. Sinimá yìí kọjá àfẹnuròyìn. Ìwàlẹ́wà làkọlé rẹ̀. Tóyìn Rájí. Ìwàlẹ́wà ọmọ ènìyàn lóòótọ́ mo gbà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó ti ọkọ ìyàwó gbọ̀ngbọ̀n tó fi fa ọ̀bẹ̀yọ tó gbé ìyàwó ẹ̀ lọ́rùn pa láàrin òru. Kí ló dé? Sinimá titun Ìwàlẹ́wà. Ìgbókègbà tó frustrate tó intimidate. Àníjàgbẹ́ ẹlẹ́nu orísun ẹlẹ́nu abẹ́ oníwàhálà ní Ingrate. Ó dájú bí agbọ́n gàgò. Sinimá titun Ìwàlẹ́wà. A movie written and produced by Tóyìn Rájí, directed by Fadele Ogundipe, starring Yinka Quadri, Aishat Lawal, Mukare Eyiwomi, Madam Sajẹ, Ayọ̀ Kosh, Túndé Owókòníran, Délé Ògúndípẹ̀, Olúwatóyìn Rájí Òkè Ayẹni, Pẹ̀fú Ẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ìwàlẹ́wà. Action packed movie ni suspense inú ẹ̀ lẹ́jọ́. It is irresistible. Ẹ̀yin náà ìràkẹ́ òkè gbà. Ó kọjá bẹ́ẹ̀. Grab your copy now.